àwọn àgbà bọ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Tágbà bá wà lọ́jà tó rí ọmọ tuntun bá wọ́, àgbà ti dàgbà òṣìkà ni o. Ó jọ pé àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Ó jọ pé òwe yìí ò fẹ́ ṣiṣẹ́ mọ́ o. Látàrí bí àwọn òṣèré tíátà ṣe ń wọ́ ara wọn tuurutu lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì ń yẹ̀yẹ́ ara wọn. Ṣùgbọ́n níṣe ni àwọn àgbààgbà tíátà ń wò wọ́n níran láì dá sí i. Èyí tó mú káwọn èèyàn máa bo ẹnu àtẹ́lù wọn. Ẹ máa jà lórí kí bí àwọn nílé kí ni ọsìn Emmanuel ní kí lọ ní sọ wá lé sílẹ̀ kí ni àbò wa lásìlò ìbò àbò ní mọ́tò ńlá kan tó ṣe kíní. Wọn àṣẹlẹ̀ yà ó sì máa wá gbẹnu sílé ẹjọ́ yìí ó sì máa wá gbẹnu sí court of law wà ń bí báyìí. Ó sì máa gbẹnu sí court of law ẹ sì máa gbẹnu sí tó ti gbọ́ mo fẹ́ bọ́lẹ̀ mo fẹ́ bọ́ sọ́wọ́ tí Austin báyìí sí ó sì máa wá ganu níbí ìbàlálẹ̀ èmi àti ẹ alẹ́jọ́ láti wò ó ní tìjú ó ní àgbàlagbà tó ń ṣe láńgbáláńgbá òun ni ẹ na shouting odomi mo odo ẹ odomi mo odo ẹ odomi mo odo ẹ what rubbish ó ṣí school ẹ̀yin àgbàlagbà tẹ́ wà ní industry náà ẹ ní pé àwọn ọmọ kéékèèké yìí àwọn ọmọ ìṣàwù yìí ẹ ní bá wọn sọ̀rọ̀ pati bí olórí burúkú rẹ aláfiṣe lẹ máa lọ pati ni báyìí máa lọ pati ni ẹ̀yin lẹ máa gbá wájú ìjì ká má dárúkọ wọn ìbá ní kí n dárúkọ wọn sí wàá ní ọmọ yìí ó dárúkọ wá fáwọn àgbàlagbà ìjì mi ò fẹ́ dárúkọ ẹ máa gẹ̀ẹ́sì àwọn tí mò ń bá wí. ẹ̀yin lè máa wà wájú ewégele ẹlẹ́lẹ́jà ewégele ẹ máa ṣọkọ wèrè pátí onípátí ẹ̀yin lè máa kọ́kọ́ dé pátí onípátí but táwọn ọmọ industry yìí bá ń jà wọ́n ń fa wèrè lọ́yàn ẹ ní bá wọn wí ẹ ní sọ pé nǹkan tó ń ṣe yìí dá nǹkan tó ń ṣe yìí ò dá. irọ́ o ẹ ní sọ̀rọ̀ ẹ máa wò wọ́n wọn ni ẹ máa tẹ́kẹ́ ẹ ti dákẹ́ ẹ máa dákẹ́ ẹ ti dákẹ́ ẹ ti ṣe kinní kan ẹ ti bá wọn sọ wọ́n gbọ́ bá wọn sọ wo ni wọ́n gbọ́ ẹ̀yin bá wọn sọ lọ́mọ máa ṣe lẹ́yà lórí social media ẹ bá wọn sọ lọ́mọ máa ṣe lẹ́yà lórí social media ẹ wá ń ṣe òṣì ṣẹlẹ́jà ẹ ń ṣe ẹlẹ́jà ẹ sílẹ̀ ṣe àtọmọdé inú yín o àtàgbà inú yín o ẹ ṣẹlẹ́jà mi ò kúkú fọ fún yín wàhálà lé ayé yín nìyẹn bóun kẹ má like me I'm gonna say what I need to say. nǹkan gidi ẹ kí n kọ bí kí n kọ máa bàjẹ́ ẹ̀yin àgbájọ́sìn mo bá rí bí kí n kọ máa bàjẹ́ lẹ máa like ẹ máa wá dákẹ́ ẹ máa wò bí ẹni tó sùfè ẹ máa wò bí bọ̀lọ̀ ẹ dákẹ́ wọ́wọ́ ẹ máa wò báyìí ẹ fẹ́ wo ibi tó fẹ́ já sí ẹ dọ̀mẹ́kẹ́ ẹ̀yin lọ́n disgrace kò ń ṣára wọn. ká má lè rẹ́yìn tó máa pe Aisha nù yín ká má lè rẹ́yìn tó máa pe Aisha jọ mọ̀ ó ti mọ̀ ká má lè rẹ́yìn tó máa pe Aisha nù yín tó máa bá Aisha sọ̀rọ̀ ni pé nǹkan tó ń ṣe ọmọ yìí kò bójú mu ìṣẹ̀lẹ́yà lórí TikTok yìí ìṣẹ̀lẹ́yà lórí social media kódà sórí ṣó ń bọ́nú Aisha ṣó ń lọ́kì ṣó ń bọ́nú ẹ̀ ṣó ń lọ́kì wá fi òbò nǹkan ló tó bá kẹta olóòdó bá kẹta odó ọ̀sìn odó kí ló ṣẹlẹ̀ tó láyé ó pín kéré ní pé onífẹsẹ tó wọn tó oko olóṣì ló ń dó oko olóṣì òun ló ń dó odó kó gidi oko tó jẹ star. oko tí ò jẹ́ star and do rubbish dokudo onídò wèrè wèlékeleke ìwọlé ẹ̀kọ́ máa pè ní àdó tó ṣì àdó panú àdó sunkún àdó jáwèrè
bí téèyàn bá máa dé láyè tó máa débẹ̀ kò nípa tó bá pín gbogbo òwò kiri nípa tó bá pín gbogbo òwò kí lọ́kọ́ tó fẹ́ tó ló fẹ́ dé bá. Màá tó mú gbogbo òbò ti bàjẹ́. Wọ́n ní òbò ẹ̀ wá ń wó yé ẹlẹ́lẹ́jà. Wọ́n ní rígítò yẹn báàdì gan. Jọ ọkọ mi máa láì láti gbọ́ rígítò yẹn kọ́tẹ̀ wá fún èmi náà jẹ́ pé kárí ayé. Pé kárí ayé. Ẹjẹ́ sáré lọ sílé ẹjẹ́ sáré sí bíréèkì ẹjẹ́ àtẹ bíréèkì ní ọ̀wọ́ ẹ̀ náà a máa padà wá létà lórí ilé ó dalẹ́ fèmí àti ẹ̀ tó bá ti gbẹ́nu sí máìkì a máa yanjú ọ̀rọ̀ wa nígbà tí ilé máa bá ẹ̀rí gidi gan. I'm a vegetarian blogger. Ǹjẹ́ kúrò náà blogger kéékèèké tẹ̀ máa dún mọ̀ bí mo ṣe kéré tó yìí mo jọmọ kékeré tó yìí táwa bá ń dún ẹ máa dákẹ́ ni. Because I'm a voice, I'm a vegetarian, Chief Justice, aquatic, lawyer, blogger, vegetarian blogger, ni mo jọ wáyé. Mo ń bọ̀ wá báyìí. Ṣé lè gbà mí kí ló ṣẹlẹ̀? Bọ́dá Lóyin Lẹ́pọ̀n ẹ káàbọ̀. Welcome to the court of law. Ẹ pàtẹ́wọ́ fún wa yìí. Alóyin Lẹ́pọ̀n ní bọ́dá yẹn dájú ló fi jọ bọ̀ máa ní kí n blind boy no people only no need mommy can you see me? What I come on Yeah, bọ́dá Lóyin Lẹ́pọ̀n. Cheerful giver. Ẹ̀gbọ́n mi dòdò Mayana. Ẹkùn ọkọ̀ òkè. Number 1. Mr. White. Ọba nígbà kan. Ó ń ṣọba ìsinyìí bọ́dá. Yeah. Odobs. Èmi bá ní gbogbo ìpàdé industry ẹ bá lẹ ẹja wò. Kí lẹ rí sóhun tí arákùnrin Akeem ọkọ àwọn single mother sọ nínú fọ́nrán yìí? Ẹ má gbàgbé àti like, share àti subscribe sí channel yìí. Ẹ ṣé gan ni.